I can say it boldly. Gbogbo minister tó wà ní minister president. The ministers and president's ministers. Wọn ò pé márùn. They are not up to 5. Good one. Tí ò ń gbẹ Nàìjíríà ń gbẹ. That they are Ìwé mímọ́ wípé òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Professor Olu Alo okú ìfọmọ ènìyàn ṣe mo gbà fún ẹ tó. Ẹni òjíṣẹ́ ńlá tí ń fi tinútinú ṣiṣẹ́ Olúwa. Wòlíì òdodo tọ́lọ́run mi ń lò lọ́wọ́lọ́wọ́. Ẹ kú iṣẹ́ Olúwa wòlíì. Gbẹ̀ngà Oríyọmí kàkà kí akéwì àṣé a sì lè rá wọn bíi wòlíì ìgbàanì nínú ìwé mímọ́ tí wọ́n láyà tí wọ́n lè sojú abẹ́ ń kò. Mo gbọ́ ọ̀rọ̀ tí Sáàmù Olu Alo sọ nípa àwọn adarí wa ní Nàìjíríà. Mo pàtẹ́wọ́. Mo tún ṣe sàmọ́ngúdù sẹ́ni Olúwa. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Olu Alo sọ fáwọn mínísítà ní Nàìjíríà pátápátá. Àlàyé ọ̀rọ̀ tó ṣe nípa ìjọba Nàìjíríà. I know that some prophets will be furious to what I'm saying. Later. Ká ní pé àwọn mínísítà tí president yàn sí ìjọba. I didn't mean the minister that the president elect. If they have good vision for Nigeria. President tẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ jùlọ lọ́jọ́ iwájú. The president that you might have been praying for in the future will have been Tinubu. Ṣùgbọ́n. But. Nígbà tí kò sí àwọn tó yẹ. When there are not people that matters. Mo lè fi ẹnu sọ. I can say it boldly. Gbogbo minister tó wà ní minister president. The ministers and president's ministers. Wọn ò pé márùn. They are not up to 5. Good one. Tí ò ń gbẹ Nàìjíríà ń gbẹ. That they are tasked after Nigeria. Where pay of Nigeria. Kí ni mo pè é? They are not up to 5. Tí ò ń gbẹ Nàìjíríà ń gbẹ. Testing after the good Nigeria. Tó jẹ́ pé wọ́n fẹ́ la ipa. That they want to make a positive impact. Lára wọn Yorùbá ẹyọ kan ṣoṣo. Means of them maybe one Yoruba. Ló wà ń bẹ. One Yoruba. Èmi ò kúkú dárúkọ ẹnìkan kan báyìí. Don't mention any name. Gbogbo minister ti president wa ní. All the ministers that are presidents. Ẹnìkan ṣoṣo. Just one. Ló ń gbẹ Nàìjíríà ń gbẹ nínú wọn. That ties after the lọ́mọ Yorùbá. Èyí tó kù. The rest. Ẹ máa rí tó bá yá. You will see it very soon. Torí pé wọn ò ní lè rí nǹkan júwe. Because they will have nothing to show forth. But mo mọ̀ pé I know ní ọjọ́ iwájú. In the future. Ẹ̀yin tẹ́ ti ń ṣépè fún president. You that you are causing your president. Tí Olúwa bá ṣí yín lójú. If the Lord open your eyes. Àdúrà ló yẹ kẹ́ ẹ gbà pé kó yọ àwọn tó kàn wù láti ṣàánú fún. That the Lord should just remove the negative one. Kó fi àwọn tí yóò mú kí àlàáfíà dé bá Nàìjíríà. Those who put peace in Nigeria to this position. Ìgbà yẹn lẹ́ẹ̀ tó mọ̀ pé. That's when you know that. Ọ̀tọ̀ ni kéèyàn lérò rere. That one can have good motive. Kó má lè èèyàn tó lérò rere. Or not have people who will carry it out. Ọ̀rọ̀ yìí máa korò. This word will be bitter. Yóò le o. It will be tough. Mo mọ̀ pé ẹ̀yin kan sọ pé ó gbowó fún ẹ̀rí mínísítà wọn bí o. I know some of you say they have given him money. There is none of the ministers here. There is no, their governor are not here. Tán bá dẹ̀ wà níbí kò ṣẹ̀ṣẹ̀ náà mẹ́. And if they are here, there is no sin. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. But what I wanted to know. So kò lè sí mínísítà kan tí ó sọ pé mo dédé kọ̀wé sí un pé Olúwa ní kó wá fún mi lówó fún mi ní ìṣù. That I wrote him to come and give money for me. Èmi l'Olúwa lè lò fún wọn. God can only use me for them. So ẹnu mi gbà. So I can say it anywhere. So kò sí pé bí mi ìwà lè sòótọ́. I can tell the truth. Mo máa ń yàn láti dúró sọ́dọ̀ ẹ̀yin tí wọ́n rò pé kò ní. I choose to stand with those who thought they don't have anything. Ju pé kí n dúró pẹ̀lú olówó. Now for me to stand with the wealthy people. Tó bá mọ̀ mí dáadáa. You know me very well. Wọ́n ti fi yín bú mi sẹ́ẹ̀ mi ò dẹ̀ kò dẹ̀ jọ mí lójú. They have abused me concerning you. Wọ́n lè yàn fẹ́ fún mi 50 million. Someone want to give me 50 million. Wọ́n náà sọ pé kán lọ kill. They should go and kill.
Fakers máa ordinary people ló wà wájú ẹ̀. And they are ordinary people. Lọ́yẹ̀ kí n ṣílẹ̀kùn káwọn yẹn Supposed to wọlé. open door and let them come. À ń torí pé wọn jà ń wọlé. Because they did not come. Àwọn lọ fún pásọ̀ mìíràn And they 50 go million. and they sold the 50 million to another. Mo jọ wòlíì alágbe. Did I resemble a beggar? Ìrítà rí mi níbí jọ wòlíì. The Mo way lè you má see me yọkù here. ṣùgbọ́n ebi ò pa I mí. might not be at the robust, but I'm not begging. Mo lè má yọkù o. I might not have big tummy. Mo lè má dá irun mi sí funfun. I might not dye my hair to white. Tó ti máa sọ ọ̀tọ̀ fún But I orílẹ̀-èdè mi. beg my country a truth. Mo mọ̀. I know. Ẹgbẹ́ ọwọ́ yẹn sókè. Lift up your hands. Gbogbo àwọn tí ò fẹ́ kí àlàáfíà ó dé. Those that does not want peace for this country. Bá orílẹ̀-èdè yìí. So this country. Olúwa pààrọ̀ wọn. Lord, change them.